Olúgbọ́n ó ṣòro ó kìje, ìran àrẹ̀sà wọ́n ṣòro wọ́n kìje. Ìlú Dọ̀pẹ̀mú náà la ṣì wà níbi tí a ti ń ṣe ọdún lọ́wọ́. Èní ni ọjọ́ ọ̀ta tí ọdún eégún bẹ̀rẹ̀ nílùú Dọ̀pẹ̀mú. Kò ní bàjẹ́, àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀. Àwa la mú gbòròdùn, àtúntìdé Lutasuma Record International. Èyí tá a fẹ́ wò yìí òun ni egúngún Ajófóyìnbó tó jẹ́ eégún ìlú tìlú Dọ̀pẹ̀mú tó ń kìta lẹ́ni. Àwọn oníbàtà lérí tí wọ́n ti kọ́kọ́ jáde yìí tí gbogbo ẹ̀ ti ń dùn tó ti ń lárinrin. Ismaila Òdòdó ọmọ baálẹ̀ ti ìlú Ìjẹ Òdòdó òun lẹ́rí tí ó kọ́kọ́ ná owó fún àwọn oníbàtà yìí. Ajófóyìnbó òun ni ẹ̀ ń wò yìí, Fóyìnbó kékeré àti Fóyìnbó ńlá. Fóyìnbó ńlá lẹ́rí tó ń lọ kọsẹ̀ ní àwọn ojúbọ tó lẹ́tọ̀ọ́ láti kọsẹ̀ ńbẹ̀ yìí. Fóyìnbó bàbá ànájà ajé bàbá tẹ́nitẹ́ni, ọmọ òfodófodó ọmọ òfodòfo yàrá. Òòjọ́ tí Fóyìnbó fodò ní mẹ̀kúnnú ìjọ yẹn ló ti yódò fò mọ́. Ìnájà ògún ikí àṣà agbé ẹyẹ Fóyìnbó tàgòtàgò àtàgò àtẹyẹ kó máa bá Fóyìnbó ròkun. Ẹkú ọdún ẹkú yèdún. Ìyá gan ti ìlú Ìgbẹ́sà Èjìrẹ́ Òyìnlákì òun lè rí tí Fóyìnbó ń kí, bẹ́ẹ̀ ló kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n wà ń kalẹ̀. Fóyìnbó lè rí tó ń kí àwọn èèyàn. Akérògùn ti ìlú Ìjẹ Òdòdó ọmọ Olúwa Sápè ọmọ Olódòdó òun lè rí tí Fóyìnbó tó ń kí àwọn èèyàn wọ́n wá láti ìlú Ìjẹ Òdòdó gidi. Ẹ bá mi tọ́jú baálẹ̀ ọkọ̀ ìlú dáadáa. Àkóyí ẹ mọ̀ pé bàbá ń sọ pé Àkóyí ibi tí bàbá bá ti ń jayé àwọn ọmọ náà ń jayé lọ ni. Bàbá ti jẹ́ náwó gbogbo àwọn ọmọ ẹ̀ náà wọ́n ti jẹ́ náwó owó ẹ̀yẹ ò ní sú gbogbo yín náà o. Ìlú Ìjẹ Òdòdó ò ní bàjẹ́ o. Kájọ máa bára wa ṣe, ọba ò kì í bá wa jà, ìlú kì í bá lù ú jà, gbogbo akájọ máa parapọ̀. Èèyàn ló ń bẹ èèyàn ṣe tiẹ̀. Fóyìnbó lẹ́rí tó tún ti kọsẹ̀ títí ó ti dé di Ògúnlákayé Ọ̀ṣìmọlẹ̀ tó wá kọsẹ̀ ńbẹ̀ yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Fóyìnbó ọmọ àárẹ̀ ẹ̀rí ipò ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. Àṣẹlẹ̀rí tí Fóyìnbó ti bẹ̀rẹ̀ sí ní yí yìí. Ṣe pẹ̀lẹ́ jagunjagun, ṣe pẹ̀lẹ́ Ògì Àgbàlógun yìí díẹ̀díẹ̀. Má jẹ́ kí tọwọ́ bọ́, má jẹ́ kí tẹsẹ̀ ó gbọ̀n dànù. Má jẹ́ kí ti ilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ, kò sí ohun tó ń pọ̀ tí ò ní tán. Díẹ̀díẹ̀ ẹ̀ṣọ́ kò yóò gun òbí rọ̀, máa ṣe ní jẹ́jẹ́ ní jẹ́jẹ́. Bí Fóyìnbó ṣe ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń jó. Ẹ rí i pé Fóyìnbó bó ṣe ń jó bẹ́ẹ̀ ni atẹ́gùn ń fẹ́ ríyẹríyẹ.
Fóyìnbó lẹ́rí tó ṣe ń dára yìí. Ẹ̀rí eégún oríṣiríṣi tó jáde nílùú Dọ̀pẹ̀mú. Mo ti ń wo àwọn ọmọ olódòdó bíi 3, 4, 5 ọtí ẹ̀pọ̀ mélòó ni mo fẹ́ kà. Ẹ máa bá ń tọ́jú baálé ọkọ̀ ìlú dáadáa ọba lọ́la tọ́ba ti dé tán adé ti dórí tán láìpẹ́. Bàbá wa olóyè Jẹ̀lílì Àbú Òdòdó aka àkóyí gbogbo nǹkan, àkóyí owó, àkóyí ọlá, àkóyí ọrọ̀, àkóyí ire gbogbo kò ní bàjẹ́. Sàásùlẹ́rí tó ti jó lọ ń tiẹ̀ yẹn nínú àwọn eégún tìlú Dọ̀pẹ̀mú ni ó ti sẹ̀ ẹ̀rí òun tún rèé. Sàásùlẹ́rí báwọn ọmọ kéèké ń kọrin lẹ́yìn ẹ̀ Sàásù ó ti sẹ̀. Ẹ̀rí pé òun náà tún fi bàtà lù yìí orin tó bá dáa àbíjó tó bá dáa tó lókìkí òun ni gbogbo èèyàn ni wọ́n máa ń bá jẹ́. Oró Fẹlá Akọ àwọn lẹ́rí tí wọ́n ń lu bàtà lọ́wọ́ yìí. Fóyìnbó lẹ́rí tó tún ti wọlé ó tún ti jáde padà. Ààfin baálẹ̀ tìlú Dọ̀pẹ̀mú ìbẹ̀lẹ́rí tí àjọ Fóyìnbó tó ti jóde yìí lọ́dọ̀ bàbá wa Afógunlọ́wọ̀. Fóyìnbó kékeré lẹ́rí tí òun náà tún jó lóríṣiríṣi. Fóyìnbó fún rẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ mú aṣọ yìí. Ẹ̀rí kó ti ń sọ ẹ máa kà á ó di mélòó. Ó ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ní ẹ̀ tí ì rí nǹkan kan. Ẹ̀rí pé bí Fóyìnbó ṣe ń yíṣọ bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà tún bẹ̀rẹ̀ sí ní yí. Ẹ̀já wo ìtí ọmọ ẹ̀ náà tún fẹ́ yí. Ẹ gbọ́ òwe lóríṣiríṣi ọ̀rọ̀ ńláńlá tí oníbàtà tí wọ́n fi bàtà sọ. Ànùmí ọmọ yan kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ mò ń gbádùn ẹ. Aró Fẹlá Akọ bọ̀ bẹ ìdí onídìí làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àlùgbú awọ Àrẹ̀mú Ológbòjé afọtafọ́rí ẹyẹ moríwọ náà ń bẹ̀. Ẹja gbádùn àwọn eégún akéwì wọ̀nyí kémi náà fi dá tọ́mì wọ́n pàdé Fóyìnbó lọ́nà. Ẹ jẹ́ ká máa gbádùn gbogbo ẹ̀bọ̀. Fóyìnbó kékeré òun lẹ́rí tí ó ṣe ń jó lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí àwọn oníbàtà tí wọ́n fi kalẹ̀ sí. Ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ ọmọ olódòdó mo kí gbogbo yín o. Ismaila Òdòdó àti àwọn ọmọ olódòdó mo kí gbogbo yín ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀. Akérògùn
mo kí wọn náà. Bẹ́ẹ̀ ni àwọn ìyàwó láti ìlú Ìjẹ Òdòdó àwọn náà wọ́n wà ń kalẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n wà ń bẹ̀. Mo rí ìyá gan tìlú Ìgbẹ́sà. Gbogbo ọmọ olódòdó mo kí gbogbo yín. Ahmed ńkọ́ ṣó ń bẹ lálàáfíà ara ẹ máa bá mi tọ́jú Ahmed dáadáa. Ahmed Òdòdó kò ní bàjẹ́. Ajẹ́bẹ̀ mò ń ṣeré lọ́wọ́lọ́wọ́ èní níta. Bẹ́ẹ̀ ni Arọ́badádé ni òun náà jáde nígbò ìgbàlẹ̀ tó rógbọ́dọ̀ kíta torí mo sọ lẹ́ẹ̀kan pé Olúgbọ́n ó ṣòro ó kíje, Àrẹ̀sà náà ṣòro ó kíje, Ọ̀rọ̀gún Lélà náà ṣòro ó kíje. Arọ́badádé ó gbọ́dọ̀ kíta ọdún òun lẹ́rí tó ti jáde yìí. Fóyìnbó ń ṣeré tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́hùn, òun wá ń jáde nígbò ìgbàlẹ̀ ń bí láti kọsẹ̀ láti ṣe ojúṣe ẹ̀ tó yẹ tọ́ àti tó yẹ láti ṣe. Arọ́badádé òun lè rí tó ti ń bọ̀ yìí lẹ́yìn ìgbà tó ti kọsẹ̀ ó ti ń bọ̀ ní gbangba ìta ń gbàlà àṣà ń ta àṣà kìí ta ní kọ̀rọ̀. Lé ní ọjọ́ ọ̀ta Arọ́badádé gbọ́dọ̀ dé àwọn ojú ibi tó tó àti tó yẹ láti kọsẹ̀ láti kíta. Bí Arọ́badádé bó ṣe ń ṣeré bẹ́ẹ̀ ni Ògbéfọ̀ ló dúró tì gbágbágbá. Ẹ rí i pé ó gbọ̀pá ìdání. Àwọn ọmọ olódòdó àwọn lẹ́rí tí Arọ́badádé tó ti kí yìí tó ṣe àdúrà fún wọn tí wọ́n fún un lówó. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ibẹ̀ lẹ́rí tó tún dé yìí tí ìyá àgàn ìlú Ìgbẹ́sà àti àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó wà ń bẹ̀ tí àwọn náà tí wọ́n fún Arọ́badádé tí wọ́n fún un lówó ọdún tó ti ṣe àdúrà fún wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ijó. Ẹ jẹ́ ká wo ijó Arọ́badádé. Ẹ jẹ́ ká wo ijó Arọ́badádé. Arọ́badádé lẹ́rí tó ń jójú ọdún yìí ó ń jójú ta. Orin lẹ́ ń gbẹ́ láti ẹnu àwọn ìyá àgbọ̀jà ìyá àjùmọ̀ṣe tiwa kò máa lè yẹ. Ọba àyíre ṣọ́ọ̀ṣì ọba àyíre mọ́sálásí àjùmọ̀ṣe tiwa kò máa lè yẹ.
Arabadade lẹ́rí bó ti bẹ̀rẹ̀ sí ní túraká báyìí. Ẹ̀fún láàyè ẹjọ́ ríbi ṣeré, ẹjọ́ ríbi ijó wà lára ẹ̀, ẹjọ́ ríbi ijó. Eégún ńlá tó tóbi tá yí dó fún ni ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ. À lè bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú. Arabadade lẹ́rí lẹ́yìn ìgbà tó jó ijó ó ti ń wọ gbó gbàlẹ̀ lọ, ó ti ṣètà tán nìyẹn, ó ti kìta àṣẹ ṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹ̀mí o, kò ní bàjẹ́. A ti padà sí ọ̀dọ̀ Fóyìnbó ọmọ àárẹ̀. Fóyìnbó kékeré lẹ́rí tó ti lọ pààrọ̀ aṣọ yìí. Fóyìnbó kékeré lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣeré yìí, ó ti jó aṣọ, ó ti kó ìyálẹ̀, aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ismaila Òdòdó ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀. Akínrógun ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Àṣà Fàtáì ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o, kò ní bàjẹ́. Àwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ́rí tí wọ́n jókòó níbi tí Fóyìnbó kékeré tó ti ń ṣeré tó ń ṣètà lọ́wọ́. Àgúnlá ààrẹ ò lè gbà ẹ̀rí àgbọ̀dọ̀ jẹ́ kí tọwọ́ bọ́, tẹ̀sí ò gbọ́dọ̀ gbọ̀n dànù, tílé ò gbọ́dọ̀ pọ̀jù tẹnu lọ. Ara Ògúnlá ò gbà ńgbà tó dàbí pé bóyá ó fẹ́ ṣe bákan, ó fò dìde pé olóòṣà ló ń gbòṣe ẹ̀ níyì, àgbọ̀dọ̀ jẹ́ kó bàjẹ́. Fóyìnbó kékeré ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọ̀ náà máa wò wọn ò ní régún, ìyẹ́ ìyẹ́lẹ́ máa wò lẹ́yìn ẹyẹ. Mo tún ti ń wo irinṣẹ́ Ayílára, ó tún ti to irinṣẹ́ ẹ̀ kalẹ̀ tó tún máa tún ṣeré lénìí. Fóyìnbó kékeré lẹ́rí tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Owó ni wọ́n ná fún Fóyìnbó kékeré. Akínrógun tìlú Ìjẹ́ Òdòdó òun náà ó ná owó fún Fóyìnbó kékeré tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóyìnbó ńlá lẹ́rí tó ti jáde yìí, ẹ jẹ́ ká máa gbádùn eré Fóyìnbó lọ. Ayílára wà lórí ìtàgé lọ́hùn-ún, Fóyìnbó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ń bí. Òun ló forí balẹ̀ lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Lẹ́yìn yẹn ó ti lọ́dọ̀ àwọn oníbàtà, ó forí balẹ̀ lọ́dọ̀ àwọn oníbàtà. Olóyè Gàlúbì aṣíwájú ti gbogbo ìlú Ìkẹjà
ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ àwọn lẹ́rí tí Fóyìnbó tó lọ kí yẹn. baálé ọkọ̀ ìlú olóyè Taofik Ọ̀gábí ààrẹ ọ̀jẹ̀ tí gbogbo ìlú dọ̀pẹ̀mú baálẹ̀ ìdí mọ́ngòrò àwọn lẹ́rí tóun náà ti dé padà sí ojú agbo yìí. Fóyìnbó lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe odó torí ó gbọ́dọ̀ gun odó. Ayélára ó wà ní orí ìtàgé lọ́hùn-ún ó sì dúró kí a gbọ́ ohùn láti ẹnu Àjọ Fóyìnbó àtàwọn igun akéwì tó wà ń bẹ̀ kí Àjọ Fóyìnbó ṣeré kó tó di pé Ayélára ó máa tẹ̀síwájú láti ṣeré ẹ̀. Àkọ́gbó àkọ́tọ́ Oníkòyí ẹ̀ṣọ́ ó ti godó báyìí ẹ jẹ́ kí èmi náà tún lọ dá tọ́mì ká máa gbádùn ọ̀rọ̀ látẹnu ẹ̀. Bàbá mi bá lọ́wọ́ bàbá. Ìgbẹ̀mí bá bàbá mi ní kí ìdẹ́mẹ́rẹ́ àwọn òṣèlú. Adékòó bá jùbà àbánúmọ̀ mọ́ wá pálọ̀kọ̀ ìbá kó bá ní tó ṣá. Ìbà yàgò òbí dúdú òhù. Gbogbo ọmọ náà ebi gbogbo alú. Ọjọ́ mọ́rí ìgbà náà bá àbí tó bí lọ́mọ. Ọjọ́ mọ́rí ìgbà wọ́n lọ́rẹ̀ wọ́n bọ̀ ọ̀rẹ́ ọgbọ́n ní ẹ̀kọ́ ògbó mọ́bọ̀. Ó bá jẹ́ bàbá náà lọ́bí náà. Iná bí wà jọ bàbá rẹ̀. Lẹ́ni mọ̀ náà bọ́ mú wà jọ bàbá rẹ̀ ni. Bàbá jẹ́ bàbá òrùn ló bọ̀rùn. Ọ̀rọ̀ fún ìwàjọ bàbá ẹ̀ lẹ́nìí mo fẹ́ kọ́ mú àjọ bàbá rẹ ni wàá lọ́rẹ́ wàá bọ̀ ọ̀rẹ́ kó ní ìdàgbò ògbò kó má bọ̀. Ẹ̀ṣọ́ fún ìfọ̀ bàbá ẹ̀lọ́jà onílù kò rí lọ́ọ̀ọ́lá kò sóògbà tó gbòòrò rẹ̀ pátákó lọ́gà ọ̀pálí kátàbílẹ̀ lọ́kọ̀ òkè rájí ilé bàbá arájí oko. Ìràwọ̀ tó ṣe bó ṣe pọ̀ lọ́wọ́ tí ìfú ṣe. Wọ́n lọ rẹ̀ wà bọ̀ ọ̀rẹ́. Ọgọ́ mi gbà gbogbo kọ́ mọ́ bọ̀. Ìfẹ́ kan gbọ̀pọ̀. Obì tó gbà àjọba tó fà kíni. Òde fún ọmọdé. Èdìdì yóò mọ̀ òye. Ẹ̀fúkọ̀ kì í máyé. Èdìdì ẹgbẹ́dọ̀ nílẹ̀. Àpẹta ìrògùn. Oníṣẹ́ ọkọ̀ ọ̀gbọ́n rẹ̀ jábọ̀ mi. Ọ̀tọ́ rẹ̀ gbọ́ lọ. Òkìkí báyìí báyìí. Olúbọ̀rẹ̀ ọ̀dọ̀run. Inú bíbí. Òfìsẹ́ náà ẹ̀dọ̀ funfun. Òfòrò lọ́wọ́. Orí adéjọ́ àdúrà pẹ̀lẹ́. Òun ló fi ṣe ẹ̀rọ náà. Òun ló fọ̀rọ̀ lọ́nà. Torí bá ní olóko. Ìjọba ní oko. Ẹ̀fọ́ ọ̀bá ọ̀nà. Ìjọba ẹ̀fọ́ ọ̀nà. Jígíjọpọ̀. Ìgbẹ́jọ́ ṣàdùn àfọ̀mọ́. Ọmọ ọ̀rọ̀ ayé. Wọ́n gbẹ́jọ́ ṣàdùn rẹ̀. Ibi ọmọ ṣàdùn kọ́kọ́. Ọ̀làwọ̀ yẹn fi lẹ́nu.
ẹgbẹ́ torí tọ́lọ́run tí yóò bá ti jẹ́ task force àfẹ́rẹ́ nǹkan kan ló gbàgbé lẹ́yìn àwọn task force tí wọ́n wọ ṣọ̀tẹ́ rí aṣọ. èkejì inú ẹ̀ ni pé ìwọ tó bá sì nífẹ̀ẹ́ fóònù ẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ pa fóònù yìí kan fi sápò dẹ́kun ìgbà fi ṣeré kan. ìwọ tó bá mọ̀ kó o sì ní ìdí fóònù ẹ̀ ń bí láì fi èlò wúlò ní àbújọ kan tó bá ń lò ní. wọ́n ní àwọn kan ti wọ kámẹ́rà máa wọ. ó ní kó o pa fóònù ẹ o tí wọ́n bá ti la òkúta mọ́ fóònù ẹ ó bọ́ 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 lọ nìyẹn o. tí ó kú bá ṣe lẹ́fà ìmọ̀ ayára ní fọ́tò. wọ́n ní kí oníkálukú pa fóònù ẹ̀ mọ́tò ṣe rìpítì. wọ́n ní kí oníkálukú pa fóònù ẹ̀ ẹni tí wọ́n bá fi àtòlè ta fóònù bọ́ lọ́wọ́ ẹ̀ kó má bínú wọ́n ti ṣe kìlọ̀ ohun tó nìlú bá fẹ́ ní kẹjá náà wọ́n fẹ́ o. gẹ̀gẹ̀ la ó gbé ọdún eégún gẹ̀gẹ̀ la ó gbé àwa lọ́ba orin láti gbọ́ láti ẹnu Àjọfóyìnbó tó kọ lẹ́yìn ìgbà tí a ti gbọ́ orin oyewì lóríṣiríṣi látẹnu àwọn eégún akéwì wọ́n ti ṣe àdúrà ìwúre lóríṣiríṣi wọ́n ní kí gbogbo àtàkà òṣì dànù àti dádànù òṣì onímọ̀ wá Àjọfóyìnbó lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ ra ijó yìí. ti sọ ìyàsórílẹ̀ yìí aṣọ yìí ti fẹ́ bẹ̀rẹ̀ baálé ọkọ̀ ìlú Fóyìnbó ń bọ̀ Fóyìnbó lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí iwájú àwọn ìyá àgbẹ̀jẹ̀ ló ti lọ bẹ̀rẹ̀ aṣọ yìí ti bẹ̀rẹ̀. ẹ̀rí bí Fóyìnbó ṣe ń sọ ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ ọmọ àdìyẹ gbogbo ọmọ ẹkúnjẹ ibi ìpẹyẹ àrònì gbógun má ti di ọmọ tẹ̀wé òun náà tún lè ló ńlá ọmọ ọlọ́pọ̀ nílé ìṣẹ́rí ọmọ wájú ọlọ́pọ̀ nílé ìṣẹ́rí. Fóyìnbó lẹ́rí tó ń yíṣọ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọmọ àgbódìbú ọ̀kẹ́rẹ́ ọmọ àgbódèrè ọmọ àgbódèrè ọmọ arúgbó ọdẹ ìlú fàájì ọmọ bàtà sọ́ọ̀tì ẹ̀dá ìlú ọ̀dà. Fóyìnbó lẹ́rí tó ń yíṣọ ní mẹ́sàn-án mẹ́wàá yìí. Àṣà Fàtáì mo rí ẹ níbẹ̀ ó dúró re ẹ̀wọ̀ bí òun bó ṣe dúró ti Fóyìnbó gbágbá bẹ́ẹ̀ ni àjẹ́ aṣáájú ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú ni òun náà dúró ti Fóyìnbó. ẹ̀rí bó ṣe ń yí ẹ̀rí bó ṣe ń sọ baálẹ̀ Taofik Ọ̀gábí bẹ́ẹ̀ lára tí wọn náà gbà ní bàbá ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ ẹ̀ ń wo bí Fóyìnbó ṣe ń sọ ẹ̀ ń kà á
ó di mélòó ẹni pé àjẹ́ òun náà dúró tì í wọn ló ti tó olódodo ó dúró ti Fóyìnbó gbágbá ọ̀nà ẹ̀ ní èjì ẹ̀ ọ̀dà kó ti fẹ́ẹ̀ lé mẹ́wàá ó ti fẹ́ẹ̀ lé lógún tó ti yí ọ̀nà ló ti tó ó ti tún lọ síwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ òun lẹ́ni tó tún ti bẹ̀ sí ní yíṣọ̀ yìí. ẹjọ láti jẹ ta ni mo ti wá ń fẹ́ fún mi sà ẹkọ tí ẹ wá nǹkan kan fún mi kí n yá ìwé pa balẹ̀. adúfòǹgbò díẹ̀ díẹ̀ wọ́n ti ń ṣe tọ́jọ́ kan o mo fi balẹ̀ aláǹgbá mo rí wọn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹni sì sára mo ti kẹ́rù. ẹ ń rí Fóyìnbó bó ṣe ń yí aṣọ ẹ wo èyí tó tún fẹ́ yí yìí. ẹ tún rí àrà tó fi yí eléyìí òun kò yẹ ẹ̀ṣọ́ yan bí lóló lóta ìgẹ́ ọmọ akúnrin ọ̀làdógún ọmọ apìjálẹ̀ dọ̀rọ̀ àjọ Fóyìnbó ti ìlú Dọ̀pẹ̀mú yìí eégún ńlá tó ń yíṣọ gidi ni tó ń ṣeré dáadáa ní ẹ̀rí bó ṣe ń ṣe jagunjagun ni gbọ́dọ̀ ṣojo ẹ̀rí bó ṣe ń yí ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lédè ẹ fà sẹ́yìn fún ẹ fún láàyè ẹjọ́ yíṣọ. àmọ́ pé àwọn Fóyìnbó wọ́n máa ń jọra wọn torí tá a bá wa Àjọ Fóyìnbó Dọ̀pẹ̀mú yìí ó fẹ́ fi eré ṣíṣe jọ Àjọ Fóyìnbó tìlú Ìjẹ́ Òdòdó. àwọn bàbá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹnu wọn mo ti kọ́ gbọ́ kókó òkúta yìí sí ní ọdún máa ń bọ̀. yé kí ló wà ní owó rẹ̀ kọ́. wọn lè sún mọ́tò wọn tó bẹ́ẹ̀. owó ni ẹ̀ṣẹ́ ti lọ́wọ́. ẹ̀rí ohun tí Àjọ Fóyìnbó tó tún dà àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan. àrọ̀nì ògbélé Oníkòyí yóò sinmi ogun. mo ti fojú kan orúkọ ibẹ̀ yìí ṣe ń gbọ́ mọ́. Àjọ Fóyìnbó lẹni tó ti di àrọ̀nì yìí ìgbà tí mò ń kì í lẹ́ẹ̀kan pé Oníkòyí ẹ̀ṣọ́ níwájú ni bàbá wọn fi ń gbọ́ta wọn kì í gbọ́fà lẹ́yìn. àrọ̀nì ògbélé Oníkòyí yóò sinmi ogun. bẹ́ẹ̀ bá ń gbọ́ tó bá ń dárúkọ àrọ̀nì tó bá Oníkòyí lọ rèé jagun ń lọ sí bàbá tó náwó yẹn. Akérògùn tìlú Ìjẹ́ Òdòdó òun lẹ́rí tó ń ná owó fún àrọ̀nì tí Àjọ Fóyìnbó tó dà yìí. bẹ́ẹ̀ bá ti rí àwọn ẹbí olódòdó wọ́n ti ń fi owó níná bí wọ́n ṣe ń ná owó bí baálẹ̀ wọ́n ṣe ń náwó bẹ́ẹ̀ làwọn náà ṣe ń náwó lọ́wọ́ yìí. wọ́n á gbé béèlì yọ ni wọ́n á jáwé pàlárẹ̀ ẹ̀ para wọ́n á bẹ̀rẹ̀ sí ní bò ẹ̀rí bọ́n bá tí ì ná tán wọ̀n ní dá dúró. àwọn irúnmalẹ̀ tó bá Oníkòyí jagun nígbà yẹn rèé àwọn bá ń pè ní àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan ṣoṣo báyìí ló ní ó dẹ̀ ń jagbajàgbá ní ogun. ọmọ púlọ́dọ̀. ẹ̀rí gbósùn ti padà di agbádá. ògògó kúlódò tó ní gorí erídìí ọmọ bàbá pẹ̀lú wá ṣàwọ àtòrì tó nọmúnọmọ nígbà rẹ̀ nígbà ọ̀pọ̀ Yorùbá yìí lókùnmọ̀ kúkú ní kébí kékeré bàbá wọn bá yí lọ́dọ̀ bàbá àti kankan. òwúrọ̀ èdè tẹ́lẹ̀ tó yẹ kẹ́lẹ́ ni ó kẹ́
fún ìmọ̀lẹ́rí tó ti di alábala yìí gbogbo Dọ̀pẹ̀mú ẹkú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu gbogbo ọ̀jẹ̀ ìlú Dọ̀pẹ̀mú ẹkú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu ààrẹ tìlú Dọ̀pẹ̀mú ẹkú ewu baálé ọkọ̀ ìlú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu aṣíwájú ọ̀jẹ̀ ó kú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu ẹ̀rí pé àwọn ìyá àgbà ọ̀jẹ̀ wọ́n ti gbà lẹ́nu mi wọ́n ti sọ́ dorin ẹ jẹ́ ká gbọ́ látẹnu tiwọn. aṣíwájú ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú àjẹ́ òun lẹ́rí tó ń ná owó fún àjọ Fóyìnbó yìí Ismaila náà lẹ́rí tí òun náà ná owó yìí Ismaila Òdòdó máa bá ń tọ́jú Ahmed Òdòdó dáadáa máa bá ń tọ́jú ẹ̀ kó mo ní ó kú ijọ́ méjì mẹ́ta o kó o sì máa bá ń tọ́jú baálé ọkọ̀ ìlú olóyè Jẹ̀lílì Àbú Òdòdó ẹ bá ń tọ́jú bàbá dáadáa Àṣà Fàtáì ọmọ àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ òun lẹ́rí tí òun náà ń jó yìí ọmọ àjọ Fóyìnbó tìlú Ìjẹ Òdòdó àwo Ismaila rí bó ṣe ń jó ní Ismaila gbéra ńlẹ̀ lódìde ló wá ná owó fún Fàtáì. mo ti ń wo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n wà ń kalẹ̀ yìí kẹndùkẹndù báyìí gbogbo wọn mo rò pé ìyá àgàn ọ̀gbẹ́sà Èjìrẹ́ Òyìnlàkì bóyá ó ti ń fọwọ́ lù wọ́n lọ́wọ́ díẹ̀díẹ̀ gbogbo wọn náà wọ́n ti ń sanra kò ní bàjẹ́ o ẹ máa dán ni ẹ máa dùn fún gbogbo yín láṣẹ ọba mi Èdùmàrè ẹ jẹ́ ká tó lọ gbádùn ojó àti orin láti ẹnu ọmọ Ayélára kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde níkọ̀ọ̀kan èjèèjì kí orin máa lọ kí gbogbo ẹ̀ kó máa dùn mọ́ra wọn ìlú Ìdọ̀pẹ̀mú ibẹ̀ la wà ibi tá a ti ń ṣe ìta ọdún kò ní bàjẹ́ ààrẹ tìlú Ìdọ̀pẹ̀mú ẹkú ìnáwó ẹkú ìnára owó ẹ̀yẹ ò ní sú ẹ ná baálé ọkọ̀ ìlú olóyè Taofik Ọ̀gábí mo kí ẹ bẹ̀ ó dúró re eré Àjọ Fóyìnbó níjọ́ ọ̀ta nílùú Ìdọ̀pẹ̀mú òun ni a ti wò tán yìí títí dìgbà míì tá a tún máa pàdé ẹ má gbàgbé ẹ máa lọ sí orí YouTube ẹ máa tẹ Lutas TVC kẹ́ máa download kẹ́ máa like kẹ́ máa share gbogbo fídíò wa ẹ subscribe sórí ẹ̀ gbogbo fídíò wa tá à ń gbé jáde láti iléeṣẹ́ wa níbi Lutas Film Record International ẹ máa gbádùn ẹ̀ dáadáa kò ní bàjẹ́ gbogbo àwọn eléyìí náà ìbọ̀dọ̀ oko àti ọjọ́ ọ̀tá yìí gbogbo ẹ̀ lẹ́sìn máa bá ń bẹ̀ kò ní bàjẹ́ gbogbo wa títí di inú fọ́nrán mi tá a ti máa pàdé èmi ọmọ yín lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa níbi Lutas Film Record International gbogbo àwọn amójú ẹ̀rọ gbogbo àwọn cameraman gbogbo wọn apáta lórúkọ wọn ni mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fatai Abiodun Akínmọ́tì Arẹ́gbẹ́ ọmọjọmọlọ́dún gbogbo làwórì ológun dúdú bara wúlò ń dágbére pé títí inú fọ́nrán mi ilé òní léwà ọ̀nà nínà wá àní rẹ́hùn gbé sọnù láì ṣe bí ọmọ ó dàbọ̀.